nínú ká kọrin Àpàlà. Ọmọwura jẹ́ number 1. lọ́dún mo gbọ́ pé Ọmọwura kú ó surprise mi kí n tó nígbàgbọ́ kó kú báyìí ó fẹ́ tọ́sẹ̀ méjì. àwọn èèyàn máa ń fojú wò pé ní tó burú ni ọ̀gá mi ò burú ṣùgbọ́n ó máa ń kọ ìwọ̀sí. tí aláàjì bá ń ṣí tó bá lọ ṣeré nígbà tó ń lo Mercedes n kò pa lówó tó bá dé junction yẹn ó máa ṣí búùtù ó máa fún wọn lọ́tún lósìn. wọ́n dé wá jẹ́ kó yé mi pé bàbá mi ní mọ́tò kan tó ní fèrè wọ́n ní tó bá ń bọ̀ láti Aké kó tó débi ìbà ilé tí máa gbọ́ fẹ̀sọ̀jáyé bàbá alákìímà ó túmọ̀ sí pé tẹ́ ẹ máa ṣe nǹkan àbòsí pẹ̀lú ẹ ti mọ̀ pò tí ń bọ̀. bàbá dáadáa ni bàbá mi ó dáa fún inú ẹbí ó dáa lẹ́rìn ọ̀rẹ́ ó dáa fáwọn ọmọ bàbá rere níjọ́ tó kú báyìí tán wípé kú báyìí kò sí tí mi ṣe tó ń jọ yẹn nítorí kò sẹ́ni tó lè ṣe ohun tó ń ṣe fún mi. Ọmọwura mọ̀tò eégún àgájí ó. mo rẹ́rẹ́ ni omi tó jáde lójú ó. Ikú ti gba wèrè mẹ́ṣin bẹ́ẹ̀ ló ṣe dọ́gbọ́n pa mí ní bàbá. Lápá ó béèrè ọ̀rọ̀ ọkọ mi ló lóko. Wọ́n lápá ó béèrè ẹwà ọkọ mi ló lóko. Lásìsì àgbàmọ̀sílẹ̀ ló ń jẹ́. Ló pa ọ̀gá mi Àyìnlá yẹn ọ̀gá wa ló sún àwa nílé ló pa ọ̀lọ́ láti bẹ̀rẹ̀ yìí. Ọlọ́pọlọ pípé èèyàn ni nínú ká kọrin Àpàlà. Ọmọwura jẹ́ number 1. orúkọ mi ni Fọlámi Àkàndé alias Aláṣìírí. èmi ni dírẹ́bà Àyìnlá Ọmọwura tí mò ń wà ń gbà yẹn. mo ṣe wà tí n bá jáde lọ tí n bá débì tí n bá sọ pé ọmọ Àyìnlá ni kódà iyì tí mo ti ń gbà lọ́tọ̀ kì í ṣe kékeré. láwùjọ olórin tó máa ń sọ̀rọ̀ olórin pé àwọn olórin kan burú wọn dájú wọn ṣe kinní kan tẹ Àlàjí ò rí tẹnìkan rò nǹkan tó ní nígbèsí ayé ẹ̀ ni pé má fi iṣẹ́ òun má fi bá òṣèré. ọ̀gá mi dẹ̀ jẹ́ èèyàn kan tó jẹ́ pé àwọn èèyàn máa ń fojú wò pé ní tó burú ni ṣùgbọ́n ẹni tó bá súnmọ́ èèyàn ló máa mọ béèyàn ṣe jẹ́. orúkọ mi ni Sakratu ọmọ Àyìnlá Ọmọwura. bàbá mi jẹ́ èèyàn kan tí ó dáa ó máa ń bínú o ṣùgbọ́n ní ìbínú ẹ̀ kò pọ̀ rárá tó bá ti rí nǹkan bí ló bá ti bínú yẹn ní ṣókí tó bá dẹ̀ ti bá aṣọ ti tán kì í já àjàdíjú pé òun bẹ́ẹ̀ nìkan jà òun ò ní parí ẹ̀ kì í ṣerú ẹ̀ wọn ló dé da gidi gan tó yẹ pé tó bá jáde tó bá ti ń bọ̀ láti títì yẹn báyìí débì báyìí lọ́wọ́ yẹn máa ti mọ̀ pé ó ti ń bọ̀ nílé. bàbá dáadáa ni bó ṣe fẹ́ràn ọ̀ra ẹ̀ ló ṣe fẹ́ràn aládùúgbò nítorí tí aláàjì bá ń ṣí tó bá lọ ṣeré nígbà tó ń lo Mercedes n kò pa lówó tó bá dé junction yẹn ó máa ṣí búùtù ó máa fún wọn lọ́tún lósìn ní owó yẹn. èmi ni Múlíkátù Ṣóbọ̀lá. láàárọ̀ kùtùkùtù wà ìgbà yìí bá ti lajú bí bàbá ọkọ mi ó ti rówó bẹ́ẹ̀ ni iye tó bá dé yóò bá fọwọ́ bù ló máa fún ẹ kì í ṣe pé bóyá ó máa kà yóò bá bù ni èmi nìyá ẹ̀ jẹ́ jù. tó bá wọ inú ilé tá a bá gbé dáìdì àwọn ò tí ì jẹun mo dẹ̀ ti háwó tán ẹ lọ bá wa gba tiwa o ó dẹ̀ máa tọ́ bàpò tó bá wà lápò ẹ̀ èmi àti Dáúdà àbúrò ẹ̀ ó lájọ wà lọ́dọ̀ ẹ̀. nígbà kan kìíní tó bẹ́lùbẹ́lù tó ṣe mí Aláàjì ní kan lọ sí Mọ́kọ́lá yẹn Aláàjì Àyìnlá Ọmọwura ó ní kan lọ sí Mọ́kọ́lá kan lọ pé bàbá kan wà ń bẹ̀ mọ́là ní ibi báyìí ń bì sáré wọn ìkúngbà yẹn bí báyìí ibẹ̀ ni mo jókòó Aláàjì Àyìnlá ní kan lọ pé bàbá fárífárí wá Mọ́kọ́lá pé kan gbé bẹ́lùbẹ́lù fún mi white house àtijọ́ ó dẹ̀ kò méjì wọ́n ṣẹ̀ṣẹ̀ ti kú tọ̀nù dé ni wọ́n dẹ̀ kò fún mi eléyìí ń fi mi rẹ́rìn yín arúnà ó ń fi mi àǹtí Mọ́ṣúrà ẹ máa ṣubú lérèkìtì mo dẹ̀ mú Aláàjì wa ń pè dasọ́hùn ó máa jìnnà lẹ́sẹ̀ yìí dasọ́hùn ó máa yàn Aláàjì Àyìnlá dasọ́hùn ó máa jìnnà lẹ́sẹ̀ yìí. orúkọ mi ni Monsurat Adéwọlé Onílù Ọlá. Ọlárẹ̀wájú Àyìnlá tí ń ṣàwo Àyìnlá Ọmọwura ọ̀rọ̀ jàǹdàrẹ́sọ̀ kan fún mi jàǹdàrẹ́sọ̀ yẹn ó ga jù nígbà tí èmi wá gbèdélé ní ẹnìkan wọ́n ń pè ní yébẹ̀rẹ̀ ẹ̀rẹ̀ tó jẹ́ ẹ̀gbọ́n mi ní àdàtọ́ ń bì báyìí ìyẹn wá lọ sí toko wá là pé Àyìnlá pé àbúrò ń ṣe yẹra jàǹdàrẹ́sọ̀ kọ̀ọ̀kan wá lọ òun kọ́ tílẹ̀ ní sọ́bẹ̀ sí dáwọ́ ẹ̀ ó wá ní
èmi lè fẹ́ máa lo kíní ẹ̀ pé mo fẹ́ máa fi ṣe eré fún mi wá ní nǹkan tó ṣẹlẹ̀ ni pé òun ni màá máa lo jẹnẹrétọ̀ yìí fún. nígbà tí mo gbọ́ pé Ọmọwura kú ó surprise mi kí n tó nígbàgbọ́ kó kú báyìí ó fẹ́ tọ́sẹ̀ méjì wọn kan ló wá sọ fún mi ó ní ní ṣọ́ọ̀bù nígbà bíi aago 5 rọ̀lẹ́ ó ní ọ̀gá ẹ̀ sì máa lélẹ̀ àwọn Ọmọwura ti kú òun ní kò sún níjọba ẹ̀ má lọ sí rédíò ní ká mi sílẹ̀ gbogbo máa tó 5 minutes ilé iṣẹ́ yìí lọ sópin náà gbé sí ìgbà yẹn wọn bá ní kéré o gbajúmọ̀ alápàlà ni Àyìnlá Ọmọwura ó ti dolóògbé gbogbo àṣẹ túká nìyẹn. Ọmọwura ọmọtù eégún àgájí mo rẹ́rẹ́ mi ò rẹ́rìn ni omi tó jáde lójú ikú ti gba òrì mẹ́sìn bẹ́ẹ̀ ló ṣe dọ́gbọ́n pa mí ní bàbá Aláyìnlá ó ti kú ọ̀run re Aláyìnlá ó ti kú ọ̀run re eégún lè wà ní kán má ṣe pàtì kán bá bọ́mí àṣẹ kó má ọlẹ́ o. mọ̀ṣámọ́dé gba ohun tó lọ́hún wípé àsìkò tó dá òun ló pé. ẹjọ́ bàbá yín gan-an. àbí òun ló bí mi bàbá dáadáa ni bàbá mi ó dáa fún inú ẹbí ó dáa lẹ́rìn ọ̀rẹ́ ó dáa fáwọn ọmọ bàbá rere ní níjọ́ tó kú báyìí tán wípé ó kú báyìí kò sí ohun tí mi ṣe tó ń jọ yẹn nítorí kò sẹ́ni tó lè ṣe ohun tó ń ṣe fún mi. Kúbúrátù Ọmọwura Anígilájé. mo fẹ́ bímọ báyìí ó tẹ̀lé mi dé láǹtọ̀ Àyìnlá ló bá fẹ́ mo nígbà mi ò fa Àyìnlá ń bá mọ ìyá ẹ̀ ni mo fẹ́. ìyàwó ẹ̀ kan jẹ́ ṣẹ̀rí ọmọ bólúmọlé àwa náà dìlé iye ṣẹ̀rí ìta bàbá mi bí wọ́n gbé kíọ̀sì sí ló ń ṣe mọ́ínmọ́ín. ká ní ìyá wa bá pè wá láì mọye tí aláàjì bá pè wá lẹ́ẹ̀kan a gbọ́dọ̀ dáhùn lògú. èmi Dáúdà la máa tẹ̀lé obìnrin yẹn lọ sí ìtòkù lọ ta mọ́ínmọ́ín. aláàjì àmọ́ àbí wa pé ọkùnrin mélòó ló kí wa ọkùnrin mélòó la tọ̀ ọ̀lẹ̀ fún lẹ́nìí ọkùnrin mélòó ló fún ìyàwó òun lọ́tí. ṣẹ́ẹ̀dẹ̀ mọ̀ pé obìnrin sóbìnrin èmi kò lè sọ̀rọ̀ màá ní kò sí o bẹ̀ Dáúdà bẹ́ spíkà. orúkọ tèmi ni Kẹ́hìndé tí mo jẹ́ ọ̀kan lára ìyàwó Àyìnlá Ọmọwura tèmi débi gangan tí mo fi Àyìnlá Ọmọwura ní 1976 ṣé rí ìwà tèmi mọ̀ mọ́ Àyìnlá Ọmọwura ìwà tó dáa ni torí tó bá jẹ́ pé ìwà wọn ò dáa òrògbà tí mo débí wọ́n máa kúrò ní láàárọ̀ kùtùkùtù báyìí àwọn onílù kan máa ń wá bí níjọ́ jímọ̀ táwọn onílù yẹn bá wá bí wọ́n máa bẹ́rìn kò ní kí kìí ṣe onílù mẹ́ta ṣe rí aláàjì kì í fìyà jẹyàwó ó dẹ̀ láìkì àwọn èèyàn gan títí dọ́dọ̀ àwọn ọ̀rẹ́ wọn wọ́n fi láìkì gbogbo èèyàn. Aláàjì Àyìnlá jẹ́ bàbá tó fa àtọmọdé àti àgbàlagbà tó fà wọ́n mọ́ra títí kan rú wa ìwọ̀n ọ̀tá wa nù. Aláàjì lọ sọ pé máa sọ fún ẹ ní ìsìn ìṣíwọ́ ṣídíà àtọ́lá Aláàjì ó mọ̀ sí pé a máa fa Aláàjì rẹ̀ rìn ìṣíwọ́ ṣídíà máa sọ fún ẹ ní ìsìn Ọmọwura speaking kìíní kan a máa fa Aláàjì rẹ̀ rìn a máa dá para. èmi ò gbọ́dọ̀ ya mi rárá ìgbà ilé yẹn kò ìdí pẹ̀tẹ́ẹ̀sì ó wà léèlẹ̀ ilé àtijọ́ ló wà ọ̀dẹ̀ yẹn ni gbogbo wa máa sùn dọ̀rọ̀dọ̀rọ̀ sí. Aláàjì ó kọ́ ọmọdé mọ́ra ó kó àgbà mọ́ra kò sí ní nígbà ayé ẹ̀ báyìí inú ilé yẹn ó máa ń wó ṣọ̀ṣọ̀ṣọ̀ ni. bàbá dáadáa ni wọ́n torí pé wọ́n ṣe dáadáa sáwọn ìyàwó àbúrò wọn èmi ni ìyàwó Dáúdà Ọmọwura wọ́n ṣe dáadáa pẹ̀lú wọn tó bá ti bí erédé báyìí wọ́n máa sọ pé ìyáná símọ́ gbúlọ̀ lọ́pọ̀rọ̀ tó ṣe nǹkan gbúlọ̀ lọ́pọ̀rọ̀ tó ṣe nǹkan yáyá bá mi gbé kaná kó gbé wá fún mi lókè. Ọmọwura ọmọtù eégún àgájí mo rẹ́rẹ́ mi ò rẹ́rìn ni omi tó jáde lójú ikú ti gba òrì mẹ́sìn bẹ́ẹ̀ ló ṣe dọ́gbọ́n pa mí ní bàbá Aláyìnlá ó ti kú ọ̀run re Aláyìnlá ó ti kú ọ̀run re eégún lè wà ní kán má ṣe pàtì kán bá bọ́mí àṣẹ kó má ọlẹ́ o. oníkálukú wa náà ká gbìyànjú ohun tí wọ́n máa ṣe lẹ́yìn wa nígbà tá a bá lọ àti tó máa sọ lẹ́yìn wa ẹ jẹ́ ká ṣe dáadáa t'Àyìnlá ṣe òun la rí sọ lẹ́nu yìí a sì ń rántí ẹ̀ nípa dáadáa ẹ̀ gbogbo àwọn nǹkan tó ṣe ládùúgbò yìí òun làwa mọ̀ ní dáadáa kò bá tẹnìkan jẹ́ kò ń bínú kò ń sọ̀rọ̀ burúkú sẹ́nìkankan ó máa ń tún àdúgbò ṣe ni Ọlọ́run á túnlé àtọ̀nà tiẹ̀ náà ṣe. àwọn ọ̀jọ̀gbọ́n máa ń jáde láyé ni wọn kì í kú in tí kì í jẹ́ kí wọ́n kú ni tí wọ́n bá ṣe kalẹ̀ àwọn mẹ́ta ń bẹ nínú orílẹ̀-èdè Nàìjíríà táyé ò ní gbàgbé àkọ́kọ́ ń bẹ òun ni bàbá wa Sheikh Tajul Adabi
àfa gbogbo ayé tó ń bẹ láàfin aké tó sùn sínú pálásì ọba. ẹlẹ́ẹ̀kejì táyé ò ní gbàgbé láyé òní Mọ́ṣúdì MKO ọmọ Abíọ́lá. ẹlẹ́ẹ̀kẹta táyé ò ní gbàgbé ní Abdulwahid Anigilaje Ọmọwura. àwọn mẹ́tẹ̀ẹ̀ta tá a kà kalẹ̀ yìí lọ́ọ́ béèrè ìgbésí ayé wọn. ẹni tí wọ́n ṣe ní òkú ni wọ́n ṣe sọ wípé àwọn ènìyàn náà ò ṣe kí ni o wọn ò kú. ọlọ́run bá ní kẹ́ Anigilaje ọlọ́run bá ní kẹ́ fáǹsì nílẹ̀ yìí pẹ̀lú òkè òkun lè pé kẹ́wọ̀n máa gbàgbé. ìròyìn ayọ̀ rèé fún gbogbo ẹni tó wà ní London àtàgbègbè ẹ̀. Arahim Afro-Caribbean Cash and Carry, import and export of African foods, also help to pay school fee in UK for Nigeria with money transfer to UK and back to Nigeria. Arahim Afro-Caribbean Cash and Carry wà ní Graham Excess RM 139YS Up Minister Road, South Graham, London. Gbogbo èyí tẹ́ wà ní London pátá ó yá ẹ nìṣó lọ́dọ̀ Arahim Afro-Caribbean Cash and Carry. Ibẹ̀ gangan ìfọ̀kànbalẹ̀ wà.